àjálù tuntun tó ti wọ aago àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá báyìí o lórí bí ọ̀dọ́mọbìnrin òṣèré tíátà tí ìràwọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ìyẹn Ọmọ́tọ́lá Ọdúnsì tí àwọn kan tó ń pè ní Ọmọ́tọ́lá the actor bó ṣe dolóògbé lójijì ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyẹn the 1st of August 2025 lásìkò tí àwọn èèyàn tí wọ́n ń yọ ayọ̀ oṣù tuntun oṣù kẹjọ tí wọ́n tún ń kíra wọn kú àyájọ́ oṣù tuntun ṣùgbọ́n tó jẹ́ pé ní ilé àwọn Ọmọ́tọ́lá Ọdúnsì ariwo ẹkún àti ìbànújẹ́ inú mà sọ nígbà tí ọmọbìnrin náà tó kú lójijì. ohun tó jẹ́ kí ìròyìn ikú Ọmọ́tọ́lá Ọdúnsì kó ṣe àwọn èèyàn ní kàyéfì ni pé wọn ò gbọ́ pé nǹkan kan ṣe, wọn gbọ́ pé ṣàìsàn òjijì náà kàn gbọ́ pé ikú ẹ̀ ṣẹlẹ̀. ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Ọmọ́tọ́lá Ọdúnsì wípé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nínú àìsàn ló ti ń ṣe Ọmọ́tọ́lá Ọdúnsì tó sì ti ń tọ́jú àìsàn náà. kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó mọ̀ sí àṣírí pé Ọmọ́tọ́lá Ọdúnsì ti ń gbádùn lọ́wọ́ àìsàn náà ṣùgbọ́n tani lójijì ní nǹkan tó yíwọ́ padà èyí tí ó túmọ̀ sí wípé gbogbo àwọn àìsàn náà ó ti kọ́lé sí àgọ́ ara ẹ̀ gidigidi òun ló sì padà gba ẹ̀mí ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí a lè fìdí ẹ̀ múlẹ̀ irú àìsàn tàbí orúkọ àìsàn tó bá Ọmọ́tọ́lá Ọdúnsì fínra ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ènìyàn Ọmọ́tọ́lá Ọdúnsì ìní ó ti fi ń ṣe àìsàn náà. látìgbà tí ìròyìn ikú ẹ̀ tó ti déta ni àwọn akẹgbẹ́ ẹ̀ bíi Zainab Bákàrè, àwọn bíi Akínọlá Àkàwó tí àwọn èèyàn mọ̀ sí Ṣégbùwẹ̀, Ọdúnladé Adékọ́lá àti oríṣiríṣi àwọn òṣèré tíátà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ síta láti ṣe ìdárò Ọmọ́tọ́lá Ọdúnsì. kódà Ọdúnladé Adékọ́lá ó gbéra ó ṣàbẹ̀wò sí ilé àwọn mọ̀lẹ́bí ẹ̀ láti bá ìyá ẹ̀ kẹ́dùn tó sì tún gbàdúrà fún wọn gidigidi. fún àǹfààní àwọn tí ò mọ Ọmọ́tọ́lá Ọdúnsì, inú fíìmù Lisa Be The Uprising èyí tí Lateef Adédìméjì tó ti kópa takuntakun tí ó ṣe òní Ọmọ́tọ́lá Ọdúnsì ló ti lórúkọ. bẹ́ẹ̀ ló tún kópa nínú àwọn fíìmù bíi Àyànmọ́rè, Ọ́físà Daisy, Ìfẹ́dayọ̀ Amúnàtà àti àwọn míì bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ọmọbìnrin náà ó kàwé dáadáa, kódà iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì tó wà ní ìlú Àgọ́-Ìwòyí ní ìpínlẹ̀ Ògùn ló lọ ṣùgbọ́n iṣẹ́ tíátà ń ló padà yàn láàyò. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yìn Lateef Adédìméjì lòkìkí ti kọ́kọ́ dé fún iṣẹ́ tíátà ṣùgbọ́n nígbà tó fẹ́ tẹ̀sẹ̀ bọ́ iṣẹ́ tíátà gan ẹ̀yìn Ọdúnladé Adékọ́lá iléeṣẹ́ Ọdúnladé Adékọ́lá film production ní ọmọbìnrin náà ló yẹ láti kọ́ṣẹ́ tíátà tó sì jẹ́ pé Ọdúnladé Adékọ́lá òun gan ni ọ̀gá ẹ̀ nídìí iṣẹ́ tíátà. lásìkò tó ń ṣèdárò ẹ̀ Akínọlá Àkàwó tí ó gbìyànjú mọ̀ sí Ṣégbùwẹ̀ ó jẹ́ kó di mọ̀ pé láìpẹ́ ìlòun àti Ọmọ́tọ́lá Ọdúnsì sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára WhatsApp tó ń béèrè àlàáfíà tó sì lè sọ fún òun gbádùn ṣùgbọ́n tó ní ìròyìn ikú ẹ̀ òjijì lòun padà tó wá gbọ́ báyìí.